ní middle age padà wípé ká wípé rárá a fẹ́ islamize Nigeria ni a fẹ́ arabitize Nigeria àbí kí lè pè a fẹ́ arabize tó àwọn ọmọ Gẹ̀ẹ́sì ni tí wọ́n fẹ́ sọ darabiki wọ́n fẹ́ sọ di Islamu ìlú Islam pàápàá jùlọ gbogbo nǹkan tó bá tẹ̀ ti jẹ́ mọ́ ní pé ó tẹ̀ wá láti north yẹn wọ́n fẹ́ràn àwọn Christian wọ́n fẹ́ràn kìíní kan ẹjẹ́ ń bí yín léèrè ń jọ ìrọ́sí tí wọ́n yọ ìrọ́sí tí gòwọ́nù gbà àwọn tí wọ́n wà ń bẹ̀ níjọ́ náà tó jẹ́ northerner ni wọ́n ẹnu wọn ká ọ̀rọ̀ Muhammad Shuwa Murtala Muhammad Abakiyari Hassan Katsina Garba Ushishi gbogbo àwọn wọn ní ẹnu wọn ká ọ̀rọ̀ kódà gbogbo wọn bẹ́ẹ̀ ni àwọn tó lọ sí Ìbàdàn àwọn tí wọ́n lọ ìkíní tí wọ́n fi ṣe kú wọn ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n tó ti Yakubu Gowon síwájú Kírísítẹ́nì ni wọ́n sì fi ilẹ̀ ó lo ọdún 9 wọ́n fẹ́ islamize ni wọ́n fẹ́ Muslim wọ́n fẹ́ kiri orí lójú wọ́n fẹ́ Kírísítẹ́nì rí lójú wọ́n fẹ́ kíní kan èyí tí wọ́n ṣe nìtàn fi ilẹ̀ lọ́dún 9 wọ́n mọ̀ ìpé kiri ó ní ó sì ń lọ chọ́ọ̀chì rẹ̀ ẹnìkan ò sọ̀rọ̀ láti náà tí pé kíní kan igbákejì rẹ̀ Diete Spiff ọmọ south ni ọmọ south ni Port Harcourt àbímbó ní ìlú rẹ̀ ní bí Calabar ní bíbì kan ní Diete Spiff ó ní igbákejì Gowon Christian ni Christian láti north Christian láti south kí ni wàhálà yín tẹ́ fẹ́ gbọ́ Islam rárá ó kàn sáyìn kan tó mẹ́nu bẹ̀yún ní mọ́ títí di ìsìn wọn ti rí fáàsì pé kiri yóò kan jẹ kíní kan àwọn náà ti sì ní wọn àwọn ni wọ́n gbàjọba tí ó bá já sí pé àìfẹ́ pé àdéhùn rẹ̀ mọ́ ló mú kí Murtala padà gbà kí ni wàhálà ẹgbà Abíọ́lá dìde tó fẹ́ jẹ kíní wọ́n múra kankan ní àfi kó fáwọn aládéhùn Muslim ticket ìjọ Christian ticket tá sọ̀rọ̀ Mùsùlùmí wọn lọ́jùdé àwọn náà ti ní tí wọ́n wá ń pé kìíní nìsìn ìjọ tí wọ́n ti ń ṣe ṣẹ̀rí àwọn wọ́n mú kiri yóò kan rí ẹsọ kiri yóò tí wọ́n mú tí wọ́n fi ṣẹ̀ tí wọ́n ní wọ́n lo ṣẹ̀rí àlé lórí tí wàhálà yín sì pọ̀ tó yìí a bá ń kọ́ṣẹ́ Amẹ́ríkà náà pé federal kìíní kan ní igbá ọkọ̀ wa ṣaṣùn ní state míì wọ́n ń lo 10 commandments alẹ́ àìnù bìlẹ̀ àìn eye for eye teeth for teeth àbí tooth for tooth lẹ́ ń pè ní mo rí commissioner ń bẹ̀ ni àbí commissioner special duty àbí èwo lẹ́ ń pè Gẹ̀ẹ́sì ṣé tooth for tooth náà wọ́n ní stéètì ẹni bẹ́ẹ̀ bá pààyàn wọn apá ní pé pẹ̀lú mosaic law ni wọ́n ń lò nínú Amẹ́ríkà ń bẹ̀ tó ń bá ṣe wípé freedom kíní kan igbá ọkọ̀ secular irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n pààyàn bẹ́yàn bá pa tí wọ́n bá ṣe kíní kan wọ́n apá tí Amẹ́ríkà sì pariwo tí ìlú kan bá fẹ́ lo capital punishment Amẹ́ríkà ó bẹ̀rẹ̀ sí pariwo sí ìlú náà nínú abẹ́lé rẹ̀ òun sì ń lò wọ́n wá ní capital punishment ní ọ̀tọ̀ ní ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èwo ni yàtọ̀ nínú ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ikú kí ni yàtọ̀ náà ṣebí ikú ni ikú ń jẹ́ kò sẹ́yìn tó padà wáyé ń bẹ̀ ẹ mú kúrò náà ni wọ́n á ní lethal injection wọ́n á fún ní lethal injection wọ́n wá electric shear wọ́n wá gbé síbẹ̀ lethal injection ni yóò máa kú díẹ̀díẹ̀
yóò máa kú díẹ̀díẹ̀ yóò máa kú díẹ̀díẹ̀ títí yóò fi wá kú tán ó ṣàkú ni pípa náà ló ń jẹ́ báni wàyí ní ikhtalafatil asbabu falimautu wahidun bí sábà bí ikú bá yàtọ̀ọ̀tọ̀ ikú ni kú ń jẹ́ máa tàbí gẹ́rì ومن لم يمت بالسيف مات بغيره عددت الأسباب والموت واحد ẹni tí ó kúkú dà akúkú nǹkan mi ta'addadatil asbabu sábàbí ni ló pọ̀ lọ lóríṣiríṣi wal mautu wahidun ikú ni kú ń jẹ́ lárúbáwá tí ẹ̀ ti parí ẹ̀ kò sí mú bá alága kú wípé lágbájá kú ju lágbájá lọ wípé fúlánù sí tó jọ ikú ni kú ń jẹ́ superlative ni nínú lárúbáwá níbi ikú kò sí superlative verb wípé lágbájá kú ju lágbájá lọ ikú ni kú ń jẹ́ gbogbo ọ̀nà tó ń kó lè gbà kú ẹ̀mí jáde lára rẹ̀ náà ni káwá padà sínú ìntàtí tó ti bọ́ sẹ́yìn tí gbà ti parẹ́ tó yá sí pé ẹ̀sì gba rìbá ní wọlé lọ́nà kan tẹ́ fi hànà fáwọn èèyàn pé ẹ̀yẹn má ṣe tẹ́yìn sì ń ṣe tó sì lòdì sí òfin tọ́lọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ fa Nábì Mùsá tí ń bẹ́nùwé ọwọ́ yín lọ́nà míì kò sí ń ta lè fi ń wé tó tayọ obìnrin òmùgọ̀ kan tálkùránì júwe rẹ̀ wípé bí ti ran òwú tí takókó rẹ̀ òun náà ni ó tún tú palẹ̀ wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankatha wala takunu kallati naqadat ẹ má rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin kan tó ti hun aṣọ tó wá ta kókó aṣọ náà naqadati ghazlaha min ba'di lẹ́yìn ìgbà tó ti ta kókó rẹ̀ fúnra ara rẹ̀ náà ló tún wá fọwọ́ bẹ̀rẹ̀ sí wá sẹ́yìn ló tún tú palẹ̀ min ba'di sẹ́rí ẹ wo wàhálà tó ń fi rẹ̀ ṣe tí wọ́n fẹ́ recapitalization tí wọ́n kọ́kọ́ ṣe láyé Soludo èmi béèrè lọ́dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkíní àwọn alákọ̀wé wa àti kíní torí mo wo gbogbo sector mélòó la mùsùlùmí tá ń bẹ láwọn sector wọn ni kò sí ìkábá ilẹ̀ ma fi kà wọ́n àyàsí ẹni tí iṣẹ́ àfáà ló fẹ́ dàfáà a bá sì ń wí fún wọn wọ́n máa rí pé
Islam ẹ̀ ṣe ẹ̀sìn ilé wọn kìí ṣe kíní ẹ̀sìn ilé tiwa ni bàbá mi àfáà ni bàbá mi àfáà ni bàbá tó tún bí bàbá mi àfáà ni ẹ̀sìn ilé wa ni èyí tó fẹ́ gbọ́nù ni bàbá tó tún wà láyé nìsín kí ni àfáà ni wá ń lé wa kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èyí tó fẹ́ gbọ́nù ni ọba tún fẹ́ gbọ́jú bẹ́ẹ̀ lọ á tún ṣàlàyé jù báwọn ni lọ fún àmọ́ jẹ́ ń fi mọ́ bá nìna pé má ṣe ìwọ tẹ́ yìí ṣàfà lọ fọwọ́ mú ààyè tiẹ̀ dáwà rẹ ibẹ̀ náà ló ti máa ṣe ìbò ló ti rọrùn tí mi ò kọ́ lọ kí wọ́n á ní mo kàwé lọ́ọ̀kan àbí mo gbọ́ táwọn lọ́ọ̀yà kan mo ń gbọ́rọ̀ kan lẹ́nu wọn kí wọ́n á wọ kóòtù lọ kí wọ́n á gbé wíìgì kí ń gbé wọ̀ kí ń gbé kí ní àbáyà wọn ní kí wọ́n á gbé wọ̀ kí wọ́n á dúró wájú adájọ́ kan níbo náà ti ń ṣerú ẹ̀ àmọ́ ìsìláàmù lẹ́ẹ̀mà yàn jẹ kullu man dabba wa habba ni ó ma dá sí yóò aṣọ di property rẹ̀ Islamic scholar níbo náà tí wọ́n ti ṣe báyìí ìwọ tó kọ́ ń pa civil engineering kó bọ́ta nísìnyí Fáṣọlá ni ó mú ọ torí ó kọ́lé ní kọkúkọ ilé ó sì wó ọ̀rọ̀ ìpé ṣe bí wọ́n kàn torin kan báyìí ni wọ́n èyí torin bá ní èyí tó jẹ́ 4 inches ó láyé 4 èyí tó jẹ́ 2 ó láyé 2 èyí tó jẹ́ 18 òun láyé tiẹ̀ 16 òun láyé tiẹ̀ kí ni àbúrò ọba tó èyí tó wúwo sáyé ibi tó yẹ kó fúyẹ́ ilé ó dàwó gbogbo ẹ̀ ló lẹ́wọ̀n gbogbo tó lẹ́wọ̀n ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjáfà náà jẹ́ kìí ṣe pé mo gbọ́ pé wọ́n kàn ń wí ẹ̀mí náà bọ́ta òun wí tó bá ń wí jẹ́ ó mọ má gbèrè bọ́ta jẹ́ ó mọ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ kọ́ máa jáfà fún wọn nínú ilé ẹ̀ inú yàrá ẹ̀ ẹgbọ́ wọ́n kálukú ló fẹ́ jẹ imam gbogbo kálukú ló fẹ́ jẹ olórí àsàlátù gbogbo kálukú ló fẹ́ máa dá sí pé wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ èmi náà fẹ́ sọ sí wọ́n kìí ṣe gbogbo ẹ̀ ló lè sọ sí ó lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ yìí sì ṣe lábẹ́ sátífíkẹ́ẹ̀tì torí ìwọ̀n tó ṣe lábẹ́ sátífíkẹ́tì ó parí sátífíkẹ́tì ni ó ti gbé tì in tó ń wá ló ti gbá ní ó rí at-ta'alim min al-mahdi ila al-lahad wa at-ta'alim bil mumarasa wa man mọ́sán bí jọ mọ́ ní wọ́n rò pé bóyá kìí lásán ni ṣe bàbá ti kú ni ó kú lóòótọ́ walakin la tahsabanna alladhina kutilu fi sabilillahi amwata kìí ṣe rú kú bá ní bal ahya'un lẹ́yìn ẹ̀mọ́ Yorùbá tí mo ń lò ń bẹ̀ ọmọ ní ọmọ mi wípé bóyá mo ní ilẹ̀ àmúwà bọ́ bá lọ lò nǹkan kí nǹkan ó lẹ̀ yá rẹ̀ ara mi bá nìkọ́ wípé wọ́n kàn lò nǹkan wọ́n ń ṣe kìíní lò nǹkan kan kò sí kìíní kan àmọ́ man amila bima alima warathahu Allahu ilma ma lam ya'lam bẹ́ẹ̀ bá ti ń lo ìwọ̀n bá nǹkan tó bá wà lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ó máa fi èyí tí ó mọ̀ yóò sì máa fi yé àwa ń lò ń bí lójoojúmọ́ òun ni bí nǹkan bá rí Ọlọ́run ó gáìdì pé tọ́ báyìí rìn báyìí èyí ò ní wọ́n sọ pé káṣàfi ń bẹ gbogbo èyí ò ní kọ́mọ kéwù mi má ṣì gbọ́ wọ́n máa rò pé wọ́n ní wọ́n ń lo nǹkan kan wọ́n ń lo fáàmù kan wọ́n ń lo ilẹ̀ yóò máa wá ilẹ̀ àmù kiri
fẹ́ràn tí ní báyìí láàrin ilẹ̀ àmọ́ àti wèrè tó bá ti já ọ parí nù ní ó jẹ́ tẹ́júmọ́ tíra rẹ̀ kó kéwú dáadáa èyí tẹ́yìn fi ń ra ánsẹ̀tì kiri ni nígbàtá àwọn àbírú yìí àwọn ẹ̀rọ ánsẹ̀tì àìra kìíní tíra là ń rà títí dì sín àyèra tíra èyí tẹ́yìn fi ń ra kọ́ṣù ni tẹ́yìn fi ń ra ẹ̀ra jíǹsì ẹ̀ra gbá ẹ̀ra kìíní wọn ni èyí tí wọ́n fi ń yàdí yahoo yahoo ni láàkàì tó fi ń ṣe yahoo yahoo ni tó bá dojú ẹ̀kọ́ kéwú yóò yí ọ Okay. Àwọn èèyàn tí tako ẹ̀rí táwọn ẹlòmíràn máa wá ní wípé ẹkọ́nọ́míkì ni láìfù wáyà fún ẹ̀mí fún ṣẹ̀mí bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tako èyí ni gbogbo nǹkan èèyàn máa economize ni ó máa bẹ láàrin wọn tí wọ́n sì òun ló fi ṣẹ̀mí ọba ti náà nínà kìnnìkan kò sí kódà ẹ̀mí èèyàn gbọ́dọ̀ nẹ́nà àpà ọlọ́run wí wọ́n á ní economic ní life wire fún ìgbáyé yìí báńkì sì ní life wire fún àtàárà kò wá sí tí jẹ́ life wire fún báńkì bí kì í bá ṣe interest èyí tí wọ́n dì múnú ni pé life wire ajá sí pé tí economy bá ń jẹ́ life wire fún ṣẹ̀mí tí báńkì ń jẹ́ fún economy tí báńkì ń jẹ́ life wire fún economy economy ń jẹ́ life wire fún títà rírà life wire báńkì òun ni interest so by that any báńkì wo lẹ fẹ́ gbé wá tó tí ó jẹ́ non-interest bank báwo lẹ ti fẹ́ ṣe é gbà tí báńkì ni ó fi yè ìbéèrè tí wọ́n béèrè ní in tí wọ́n sì dì múnú ní pé non-interest bank báwo lẹ ṣe fẹ́ succeed kò lè succeed torí pé economics ni economy ni life wire ẹ̀mí báńkì ni life wire economy economy ni life wire interest ni life wire báńkì nípa bẹ́ẹ̀ ńkọ́ life wire ẹ̀mí gan interest ni ìtumọ̀ ẹni ẹ logically mentikiyan pé kúlù a ba wa kullu ba ja izan kullu ja a aw kullu a ja qadiya musallama nuni gbogbo life wire bank gbogbo life wire a ìṣẹ̀mí ta fi ń gbé ta fi ń mí lòkè ta fi ń mí lọlẹ̀ ta fi ń rí nǹkan ṣe báńkì ni economy ni ọ̀dá economy life wire rẹ̀ báńkì ni life wire báńkì kátàkárà on life wire so tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kátàkárà ni in ti life tí báńkì dúró lé lórí òun náà ni rìbá òun ni interest lára bẹ́ẹ̀ yẹn interest ń kọ́ òun ni life wire bá ṣe ń gbé ayé yìí ẹ wá wo yí ẹni tí wọ́n ti pa life wire ni ṣe àmọ́ pé wáyà kí wáyà ni èyí sì pásákò ẹnìkan ni òun lọ́jà kọjá sí pé
rìbá ẹni tó ń fẹ́ ráyà yẹn lọ́wọ́ tó fẹ́ gbowó èlé tí ẹ ní pé kówó ṣá máa pọ̀ lọ́dọ̀ tí ẹ̀. mo nígbà tí wọ́n fẹ́ recapitalize mo ń bọ̀ wá mo ń sọ̀kalẹ̀ bọ̀ síbi tí pọ́ìntì tí mo sọ gbẹ̀yìn yìí ni àmọ́ mo ti fo pọ́ìntì kan mo fẹ́ padà síbẹ̀ ní pé ìgbà tí wọ́n ní kán recapitalize gbogbo àwọn olórí báńkì kọ̀ọ̀kan Nàìjíríà ń bí ni wọ́n gba ṣọ́ọ̀ṣì lọ. wọ́n gba ṣọ́ọ̀ṣì lọ ajásí pé àwọn pẹ̀lú ṣọ́ọ̀ṣì wọ́n jíjọ ń ṣe papọ̀ ni ṣe ṣọ́ọ̀ṣì ló bá wọn bẹ̀bẹ̀ rí pé ẹfà àwọn eléyìí lẹ̀ ní àbí àjọ ohun wọn àbí kíni mo sọ pé nínú sectors tó ń bẹ ní Nàìjíríà mélòó la mùsùlùmí wà èyí tàbá lẹ́wà wọ́n fi kàkà wá lọ́wọ́ ni wọ́n fi ìwọ́wọ́ ọ̀ká báyìí ni wọ́n fi kà wá àwa ni ọ́dá ìgbà náà àwọn báńkì kan wọ́n fòódá gbogbo àwọn báńkì tó wá fòódá ni ẹni tó wà ń bẹ ń jó náà àni gbogbo àwọn báńkì yìí wọ́n ti lálàáfíà o ẹgbẹ́ ó sì yá ẹlòmíì dé ó wá ń sọ fún wa pé àwọn báńkì tí wọ́n wí ní kò lálàáfíà wọ́n tàn àwọn èèyàn ní kò lálàáfíà wọ́n tàn àwọn èèyàn wọ́n wá tú gbogbo onílàkà ìlú rẹ̀ ó náà rí pé àwọn báńkì yóò lálàáfíà torí pé owó rìbá ni àwọn kan ń gbà sínú ilé ara wọn àwọn dolówó ni láì kò ṣe wàhálà kan wọ́n ń ta owó fi pààrọ̀ owó ń bí owó fún wọn mo sì ti sọ wípé hikima tí ń bẹ lábẹ́ ṣíṣe rìbá léèwọ̀ nínú Islam ni pé owó èé bí owó ìwọ́n lọ ni tó wọ́n máa já sí pé kí ní ọ̀bọ̀yẹ̀ yìí ni ó máa já sí pé ẹlòmíì tí ó máa ta lára pé èèwọ̀ ni òótọ́ ọ̀rọ̀ la sì ń sọ ń bí factual agbọ́dọ̀ wà factual pẹ̀lú ara wa àmọ́ iṣẹ́ rẹ̀ tó ń ṣe bóyá èkejì rẹ̀ nìyàn lọ́wọ́ ni wọ́n lọ tún kankan ṣe ń bí kíní ibẹ̀ ni wọ́n wá ní ọ́dá àwọn báńkì wọn yóò lálàáfíà àwọn báńkì tí ó lálàáfíà wọn ni wọ́n á tọwọ́ bọ̀ àwọn náà wọ́n á padà rí pé lóòótọ́ wọn ni alìmẹ́lù láyẹ̀ lídù lìmẹ́là káàṣì bí káàṣì nukud látẹ̀lídù nukúdán ohun ọ̀sìn ní bíra wọn so kí ẹ̀kan wá jókòó síbì kan kọ́kàn máa rán kó gbówó kàrẹ̀ kó máa fi owó pààrọ̀ owó pé wá yáwó òun yá wọn lówó kó sì máa fi gba owó padà rìbá lè yùn ni òun ni wọ́n wá jókòó tẹ̀ kálukú wọn wá lówó ahari ìyá sì ń jẹ ẹlòmíì wọ gbèsè látara kó lọ sí báǹkì wọn bí wọn bá sì mọ ẹlòmíì wọn tí ẹ ní kọ̀nsídà wọn yà lówó belé nkankan so wọ́n yára wọn lówó àwọn yára wọn lówó ẹlòmíì ara kìíní a ní pé kí báǹkì tún wá san owó rẹ̀ ìwọ náà ló ní báǹkì ìwọ náà ló kọ́lé ìwọ náà ló tún fi rẹ́ǹtì fún báǹkì rẹ̀ ìmọ̀ ni wọ́n ti ṣe èyí nígbà tí ìlú fi lálàáfíà tí ìlú fi jèrè táwọn èèyàn ìlú náà ó fi wá gbádùn Ọlọ́run sì fẹ́ kí gbogbo wa ká ó ní ẹ̀tọ́ ní iṣẹ́ ike kí gbogbo wa náà ká máa ṣẹ̀mí nínú àzìkí ìtumọ̀ ní pé
Ọlọ́run fẹ́ kí gbogbo wa kàn wá ká wá di bákan náà kí gbogbo ẹ̀ wá dojúrú kọ́ wá pọ̀ lọ́dọ̀ ẹnìkan harifa ẹlòmí. Ànábì sọ fún pé man dhahaba ila firashihi mumtali al-batni wa jaruhu ja'iun falaysa bi mu'min. Kò ń ṣe mùmìní, kìí ṣe mùmìní ẹni tó lọ sùn lé ẹ̀ tó ní òun ti yó bámbám tẹ́bí ń pa ẹlòmí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì mọ̀. Ànábì ní kìí ṣe mùmìní. Kí wá lẹ̀ ṣe ni tó sọ wípé kí ní ẹwà wípé àfikó lọ torí wípé ó ti study Islamic, so Islamic tó study yẹn ó fẹ́ Islamize Nigeria ni wàlálùkọ ẹni tó ṣáájú rẹ̀ ló gbé ètò Islamic banking wọlé ẹ̀fẹ́ gbọ́yún òní mọ́ onítọ̀hún ni ti dáná. 1 ó dáná nítorí pé ó jẹ́ mùsùlùmí. 2 ó dáná nítorí pé ó study Islamic study nígbésí ayé ẹ̀rí. Ṣé bí fáìlì wà nílẹ̀ yìí pé ẹnìkan lọ́wọ́ kọ́ pilẹ̀ ló sì fún àwọn nǹkan ní license, àwọn kan sì ń lọ yáwó ń bẹ̀. Àmẹ́yìn tó kù lọ́dọ̀ tiwa náà àwa tá jẹ́ mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi lọ̀rọ̀ náà òye òun náà wá ń hun bó ti ń hun ẹ̀yìn bó ṣe ń ta kókó òwú fúnra ẹ̀ náà ló tún wá sẹ́yìn ló ń tu. Àwọn kan máa tu báwọn kan bá ń dé àwọn kan sì ń tu. Ọlọ́run fẹ́ ká rí bẹ́ẹ̀. Báwo ni Islam ti fẹ́ ká jèrè? Báńkì Islam nígbàtà sọ pé life wire báńkì interest ni. Interest yìí sì nìyí òun ni Islam kọ̀ torí pé òun gan lójúlówó èlé rìbá, ojúlówó rìbá nù ní torí pé owó ni wọ́n fi ń ta owó. A bá sì gbówó síbẹ̀ ó yá ìwọ kí ni wọ́n ń pè fixed deposit upfront. Ó ti gba upfront yìí pé ó dá mo fẹ́ fún ẹ ní 5% upfront, òun náà sì gba 5%. So tọ̀hún lọ fowó ṣòwò ó ti gba owó ní lọ́wọ́ ẹ̀, èrè orí ẹ̀ o kìíní kan ó jèrè ó ṣe kò béèrè kò mọ̀ọ́mọ̀ kò sì ní ìmọ̀. Islam sì fẹ́ kọjá sí pé bó bá fowó jèrè bó fowó ṣòwò ẹ jìjọ mọ èrè débi tẹ́ fi jìjọ pín èrè. Àmọ́ àwọn ò fẹ́ jẹ́ kó mọ èrè wo ni wọ́n fowó ní jẹ. Àwọn wà á ta kínkíní fún ọ ń pé ok ṣáwọn fẹ́ yá lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ deposit ẹ̀ ní fi sí 5% wọ́n àti ẹ̀ lè fún ọ tó bẹ́ẹ̀. Ọ̀dà ẹ pè ní 5%. Ẹ fi 5% ní àwọn gbowó rẹ̀ sọ́dọ̀ lóṣù mẹ́ta. Wọ́n á wá fún ọ ní déédéé kíní ní kò bá jẹ́ up front ní kò bá jẹ́ back front ní èyí tó hùn kí kó jẹ́ nú ẹ̀ wípé ó ti mature. Ìwọ wà wọ́n wà dówó ní padà fún wọ́n tún sọ pé ó yá tún fix ẹ̀ tó ráwọn ń lo owó ní. Tí wọ́n bá wá fẹ́ lówó lọ́dọ̀ wọn ìwọ gan olówó níbẹ̀ bọ́ bá wá lọ bẹ̀ ọ̀dà ẹ̀yà mi ní owó mo fẹ́ èmi náà fẹ́ ṣòwò wọn á wá ní 17% ló máa san ní oṣooṣù àwọn gbà á ní 5% àwọn gbé fún ọ ní 17%. Ẹ wòye tí wọ́n ti jẹ àwọn wá jẹ́ wọ́n wá pín wọ́n ní báńkì ní tí wọ́n yẹ pé báńkì ọ̀hún ní náà ní ó ń gba owó ní ló jẹ́ life wire rẹ̀ ní interest. Báwo ló ṣe ń dọ́dọ̀ àwọn tó ní báńkì táwọn ń lówó tí wọ́n ra dúkìá jọ. So ìwọ lọ tọ́jú ó sọ́dọ̀ tí àwọn wá ń lówó tiẹ̀ wọ́n máa gín fún ọ wọ́n máa wá gín fún èyún ní Islam kọ́ Ọlọ́run kọ́ pé èyún ní istiglalu ni
ó ń jẹ àwọn èèyàn ní jẹkújẹnu ni. Islam fẹ́ dáadáa fáwọn èèyàn àbí ò fẹ́? Ló fi ń já sí pé Islam manhajul ayati ni. Báwo lẹ́ ti ṣe gbé ayé, ètò báwo lẹ́ ti ṣe gbé ayé, Ọlọ́run ti là á, má ní ẹlòmíì lára, má nira rẹ lára, má sì ní ẹlòmíì lára. Látara ẹ̀ ní ẹlòmíì lára ó tún ṣẹ̀sìn nù ni. Látara títẹ̀lé tọ́lọ́run ó ń ṣẹ̀sìn nù ni. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sọ pé life wire ni àwọn ni wọ́n wí pé innamal bay'u mislu riba. Ọlọ́run ṣe títà rírà lẹ́tọ̀ọ́, wa harrama riba, ó sì ṣe rìbá léèwọ̀. wa man ja'ahu maw'izatun Èèwọ̀ ni táwọn wá fẹ́ máa wá mùbárírù, wọ́n fẹ́ máa wá ìsọdí ẹ̀tọ́ àbí ọ̀nà ìgbàjáde. Ṣé bí títà rírà náà ni? Má fowó ra owó, má fi kọ́rẹ́nsì ra kọ́rẹ́nsì, má fi káàṣì ra káàṣì. Bẹ́ẹ̀ ònú ni ó jọra wọn ni àmọ́ kìí ṣe ra wọn. Kí wọ́n á ní bẹ́ẹ̀ nínú Islam? Ó sì ní májẹ̀mú tí Islam ń là kalẹ̀ fún wa. Sayyidina Umar alibẹ́ẹ̀hù, mo ti ṣàlàyé ẹlẹ́kan pé mubadala òní ó ń jẹ́ tìjára látara masdari sinai àbí kí lẹ́ pé tìjára tún sina'atun hiyakatun zira'atun. Gbogbo ètò àti wá fi'alatun, iṣẹ́ ọwọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìntàbá ṣe tẹ́ pé ṣíṣe ni, iṣẹ́ ọwọ́ ni, òun ni. Hiyakatun, hiyata, àáránṣọ, hiyaka, àáhunṣọ, rimayatun, à ń tọwọ́, tibaatun, à ń tẹ nǹkan, zira'atun, à ń ṣọ̀gbìn, iṣẹ́ ọ̀gbìn, kitabatun, à ń ṣiṣẹ́ kíkọ, tijaratun, à ń ṣiṣẹ́ òwò, ridọ́à, gbogbo ẹ̀ lọ bá ní. Sayyidina Umar ìmá káàkiri ọjà, tí Sayyidina Umar bá káàkiri ọjà, a wá yọ ọ̀pá ti àwọn ọlọ́jà mi, a ṣe wọ́n ní pọ̀pá. Ẹ̀yin yìí ẹ gbọ́dọ̀ tajà, èèyàn kan gbọ́dọ̀ tajà Mẹ́dínà yẹn àfi kó jẹ́ fàkíhù, àfi kó jẹ́ ẹni tó gbọ́ ẹ̀sìn yé, torí pé bọ́ bá jó níṣòwò tí ó gbọ́ ẹ̀sìn yé yóò jẹ rìbá. Ó fẹ́ ó kọ́ yóò jèlé, àfi kó mọ èwo ní séwo. Káàsìtà káàrà ní inú iṣẹ́ tó lápọ̀nlé ni, torí pé yẹ́ ní mú alìmẹ́lù bèlà àmẹ́lì. Inú àwọn àmẹ́lù ní pẹ̀lú iṣẹ́ ní inú ẹni tìjára, òwò ṣíṣe, bìlì júhúdì, pẹ̀lú gbìyànjú, inú ẹni iṣẹ́ ọwọ́ kíkọ́. Ẹ̀rí mo rí kà nínú ìwé ìròyìn láìpẹ́ inú ọdún yìí náà ni, mẹ́ra nínú oṣù kẹfà ní sí oṣù keje, wọ́n á rí kà pé gọ́fúnà Èkó yìí
gọ́ọ̀nà Fáṣọlá ọmọ bíbí rẹ̀ kan ó wá ní kó lọ kọ́ṣẹ́ kápẹ́ntìrì bẹ́ẹ̀ ni àrí bẹ́ẹ̀ kọ́ ó ní kó lọ kọ́ṣẹ́ kápẹ́ntìrì pé kó níṣẹ́ ọwọ́ kún ẹ̀kọ́ ìwé tó kà ní ẹni tó mọ ayé nù ẹni tó mọ ètò bí Ọlọ́run ti ṣayé nù ní èyàn kàwé lówó àfi kó níṣẹ́ ọwọ́ kan ẹni tó á múṣẹ́ ọwọ́ à ń kọ akọ̀wé tí iléeṣẹ́ ó gbà ó níye iléeṣẹ́ ó níye èèyàn tó ń jáde lọ́dún ó sì níye tágbára iléeṣẹ́ lè gbà mọ́ nínú ẹni tó yá sí pé kò kọ̀wé ni nípa bẹ́ẹ̀ lọ́dọọdún yunifásitì wa ń pọ̀ lọ́dọọdún làwọn tó ń jáde ń pọ̀ kò sì síṣẹ́ sọyìn sì torí pé gbogbo á ti kà á sí pé ẹni tó bá ti lọ kàwé ó ti dolówó nù ní ó ti gbọdọ̀ ríṣẹ́ ẹ̀yìn mo sọ níjọ́ òmò ní ẹni tó bá mọ̀ ní ọ̀rọ̀ zaka bóyá tọ́lọ̀ ń bá gbà á láàyè níjọ́ kan á mú ọ̀rọ̀ zaka nìna á tìrìtì rẹ̀ dáadáa a máa ṣe aṣa àwọn àyàbá kan mo ní civil servant kò lẹ́tọ̀ọ́ zaka àmọ́ kìí ṣe bí tolóṣèlú o kìí ṣe bí tolóṣèlú olóṣèlú ṣe civil servant lóhun kìí ṣe civil servant 18,000 wọn ìrí san minimum wage àwa ní kó yọ zaka ń bẹ̀ zaka wọ́n la fẹ́ kó yọ kọ̀kọ́ tí ìdé ní sọ́ọ̀bù náà owó rẹ̀ owó ní sọ́ọ̀bù débi tí ó yọ percentage iye tí wọ́n ní kó yọ ń bẹ̀ àmọ́ ẹni tó ń gba 700,000 per month àbí sínétọ̀ tó ń gba 1 million 1.5 million 10 million lóṣù ẹ wá ní kó má yọ zaka yóò yọ zaka dáadáa torí èyí ní owó tó ń gbà ní ó wà nínú àkọọ́lẹ̀ yìí pé owó ẹ̀ lèyìn ní ẹni tó sì ń gba 1 million lóṣù méjìlá 12 million nù ní 12 million ti tayọ ní sọ́ọ̀bù kódà 1 million nù rẹ̀ ó ti ẹ̀rí ní sọ́ọ̀bù bíi mẹ́ta nù ẹ̀ èyí ní àmọ́ ẹni tó yá sí pé akọ̀wé nú secretariat ni tó ń ru fáìlì kiri kódà tí ò tí dé pamseki mi ìsìnrò pé owó pamseki náà lálàáfíà lọ títí débi tí owó rẹ̀ wà tí zaka ó wọ owó rẹ̀ àmọ́ ìwọ náà ta ní kò má yọ zaka pé zaka ò tí tó ó wọ zaka wọ́n ẹni wọ́n ṣe sàárà àmọ́ wọ́n bá wa mùsùlùmí jẹ́ àìṣe sàárà nígbà tó lówó gan òtí ẹni yọ zaka ó kéré nú ẹni tí ó ṣe sàárà sí mọ́ṣáláṣí nítorí pé nínú mọ́ṣáláṣí ibẹ̀ ni àwọn ó fi ṣe dáàmù fún dáwà iṣẹ́ dáwà tó ń lọ ó fi ràn lọ́wọ́ wọ́n fẹ́ ṣe nǹkankan wọ́n fẹ́ ṣe láti pé owó ni wọ́n ná nínú mọ́ṣáláṣí ní ó gbọ́dọ̀ yọ zaka ní kí wọ́n fowó mọ́ṣáláṣí ṣòwò ẹ máa di ṣọ́ọ̀ṣì ní ìsìn àwọn mọ́ṣáláṣí kan àwọn jàmáà kan tán bá ti gba owó jọ níbi mọ́ṣáláṣí àbí àsàlátù àbí kìíní ni wọ́n máa kó léra wọn lọ ìwọ lọ fi ṣòwò owó ọlọ́run àwọn náà dáa fáà ṣọ́ọ̀ṣì ìjọun tá ń wí nì àti tèní pé owó mọ́ṣáláṣí wọ́n ń fọ owó mọ́ṣáláṣí ṣòwò ni ẹ bá ṣòwò mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bá fẹ́ dá sí mọ́ṣáláṣí ó dá sínú àpò ara rẹ̀ yàtọ̀ sówó bìtìlmẹ́lì gan kùá
church ní gbélé ìwé ilé ẹ̀kọ́ church ní ó gbé nítorí pé church nǹkan tí àwọn tí wọ́n ń offering àbí kí láwọn wí òun ni wọ́n fi máa maintain kíní ló fi já sí pé àwọn ẹlẹ́sìn ni wọ́n nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ CMS àwọn dá school lẹ̀ grammar school Anglican grammar school Baptist Methodist Saint Gregory àwọn èèyàn ní Catholic làwọn èèyàn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbàtà àwọn ẹlẹ́sìn náà sì gbà ní ti mùsùlùmí Ahmadiyya bẹ̀rẹ̀ tí ẹ̀ Ahmadiyya padà di Anwaru wọ́n di kíní so Anwaru lẹ́yìn Ahmadiyya àtàmadiyya ṣáájú Ansarudin náà dá ti ẹlẹ̀ Zumratu náà dá ti ẹlẹ̀ Nawarudin dá ti ẹlẹ̀ Zumratu Islamiyya àwọn dá ti ẹlẹ̀ kálukú dálẹ̀ bẹ́ẹ̀ owó mission ni wọ́n fi ń finance school ni wọ́n fi maintain ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá ṣe kíní ṣùgbọ́n àwọn mùsùlùmí ń jọ jímọ̀ bẹ́ẹ̀ lómi wọ́n bá fi owó bitilmẹ́lì kalẹ̀ àámú 5 naira ẹlòmí tún lè lóun fẹ́ gba change inú ẹ̀ ẹlòmí àwọn amú kíní 2 naira 5 naira ní èwo ló ràn nú gbogbo nǹkan tá à ń wí kò sì tún ní contribute nǹkan míì so tàbá ní pé sàárà zaka ò tí olówó lọ́lọ́ ní ó yọ zaka lẹ́yìn ni sàárà ẹnikẹ́ni ni òun ni olódiwọ̀n bó bá yọ zaka tán kò tún ní o má ṣe sàárà ọ̀rọ̀ yẹn tọ́lọ́ ní zaka àmọ́lẹ́ni tó bá wí ló fi já sí pé zaka ó máa jẹ́ fólówó sàárà ó máa bẹ fún gbogbo kálukú bóyá nítorí pé Ọlọ́run tí wá sí náà sàárà nílẹ̀ nínú Islam tó yá sí pé ó dàbẹ́ ní pé ó dúró lórí kíní lẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láfi àdọ̀lẹ̀ lóníbàárà àṣepọ̀ so fún mi nítorí Ọlọ́run sàárà ni kálukú wà fẹ́ ṣiṣẹ́ mọ́ ó ń jókòó de sàárà wà lálẹ́kọ̀ọ́ sàárà ni afúwá ní o máa wá bìlátàb bá rí ẹ bọ́yá pé Ọlọ́run ló máa fi ọ jókòó àbí ló dá ọ ṣe bákan irú ẹni bẹ́ẹ̀ ni sàárà tọ́ sí láti fi gbé àti sójú ọ̀nà tọ́lọ́run láti fi kún iṣẹ́ Ọlọ́run Sayyidina Abubakar a máa ṣòwò ṣáájú ó ń ṣòwò gan-an Ọlọ́run sì bò láṣìírí láti kó tó gba Islam àṣìgbà tó gba Islam tán àgbà tí wọ́n lọ Medina àti ìgbà tí Ànábì papòdà tó jẹ àlífà ẹgbàtà láwọn wọ́n á sọ fún mi pé wá ó lè jẹ́ Khalifatul Rasul kó tún máa lọ́jà tí gbogbo nǹkan kan wá sọ pé tó ọ̀rọ̀ yìí ó nígbàtà pé àlífà ní ó kírun òun ní ó pàṣẹ òun ní ó ṣe gbogbo nǹkan òun ní ó ṣètò òun ní ó kan ní àlífà wà lọ́jà ó ti lọ sí Damaski ó ti lọ rajà ẹ wá dá ọ̀rọ̀ dúró dé dìgbà tí ọba tó dé ó gbọ́ wọ́n ní máa sọ pé àlífà wàdà kan ló wà lọ́jà kan máa sọ pé kìíní jókòó a máa bù fún ọ́nú owó bìtìlìmẹ́l níye kan lóṣù in tó sọ ẹni tó bá wà ní ipò ní di ẹni tí ó máa gbowó oṣù nù ní pé àwa la ṣàìrójú ẹ̀ pé kó má ṣe nǹkan kan míì mọ́ ẹ máa wá fún ní ẹgbà wọ́n sì kọ́kọ́ fún lówó kan tí wọ́n bú owó kan fún ní ẹwà eléyìí ò lè tó mi ẹ̀yin lẹ́ni jókòó èyí tẹ́ fún mi yìí kò lè tó
so ẹ fi kún nígbà wọ́n sì fi kún ọlọ́run wà fà àlùbáríkà sí nìsín eléyìí á máa mánéjì rẹ̀ Ànábì wa Muhammad ó ní afdalu likasibi amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur. sallallahu alaihi wasallam. In tó dájú fọ́mọ èèyàn náà ni kó ṣe nú oògùn ẹ̀ kó jẹ́ nú oògùn ẹ̀ àbí nǹkan tọ́wọ́ ẹ̀ bá ṣe aw bay'un mabrur àbí ọjà kan tọ́lọ́run fa àlùbáríkà sí fún kátàkárà nínú ètò Islam ni Islam wá ní àwọn májẹ̀mú fún bá ti tà ó ní májẹ̀mú fún báwo láti rà á ṣe ìtọ́lọ́run bàbá ní kó gbà wá láàyè nú ẹ̀ lọ́la lágbára Ọlọ́run subhanallah واهدنا وفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة